Hello, hello. Ẹ̀yin èèyàn mi o, a kú dédé àsìkò yìí o, ẹ pẹ̀lẹ́. Now, wọ́n ní ọjọ́ kan ni tó lè, ọjọ́ gbogbo ni tó lè, ọjọ́ kan ni tó ní nǹkan. Bẹ́ẹ̀ ni, tó wá dá lórí Ashley, ọ̀rẹ́ yín. Mo rẹ́rìn òyìnbó, bẹ́ẹ̀ ni. Ní wọ́n ṣe mọ̀ pé a ṣiṣẹ́ yẹn ní yéṣe last week ta ní wọ́n ní wọ́n fún ní 10 days ní court pé kó present gbogbo verification tọ́mọ yẹn fi jẹ́ ọmọ kábíyèsí láti sáré kó má kí n wá. Wọ́n ní kó mú wá pé tí ò bá mú wá pé gbádùgbádù lọ́ba sọ pé kán wá 10 days náà fún un. So ní ìrẹ́ ní 10 days yẹn pé lọ́ba lọ sí kóòtù lénìí o. Ashley ò máa rẹ evidence o. Wọ́n ní ìsídà kó ṣe 5 years imprisonment or ó máa fún ní 5 years ó máa wọ́ lọ sí prison 5 years or kó san 20 million fún kábíyèsí látàrí pé ó bà orúkọ kábíyèsí jẹ́ tó lọ sọ pé kábíyèsí o ọmọ kínní ni o ọmọ kábíyèsí ni o ó fẹ́ gba adé lọ́wọ́ tàdé ọmọ òun ni double prince o tàdé ní káwò kì í ṣe kínní double prince ọmọ nobody ni ọmọ kínní kan ìyẹn ọmọ kábíyèsí wọ́n ní gbogbo èèyàn ló bí àwọn kóòtù nù ní ló bí wọ́n nù pé ìwọ odindi ọmọ aládé tí kábíyèsí ṣe gbogbo verification yìí wá sọ pé láyé pé kì í ṣe ọmọ ẹ̀ ni pé ọmọ tiẹ̀ dẹ̀ lọ́mọ wàrà àti ọmọ ìgangan lọ́mọ àlè wọ́n ní wọ́n bínú pé kàn lọ tì mọ́lé fún 5 years kó lọ sí pẹ̀lú iṣẹ́ àṣekára ní ìbàdàn lórúkọ jẹ́ ọ́ kó san 5 million. Wọ́n ní wá wo Ashley lẹ́nu pé ó náà gbọ̀gbọ̀ràn ló bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ lọ́rùn sunkún tó ń ṣe. Wọ́n á ní olóhùn á san 5 million láti ó máa san 20 million instead tó máa fi ṣẹ̀wọ̀n 5 years. Ó tán o kì í ṣe kékeré o a ní ó dà bẹ́ẹ̀. Wọ́n ní gbogbo pọ̀pọ̀ ṣìnṣìn Ashley àti wélékè wọ́n ní ara ẹ̀rọ wọ́n ní ṣe ló ń sunkún yọ̀bọ̀ bó ṣe ń sunkún yọ̀bọ̀ wọ́n ní bó ṣe dé palace wọ́n ní ó tẹ̀ máa páàkì kúrò ní ààfin tó bá ti san owó yẹn kó páàkì kúrò lọ ló wá ń bẹ kábíyèsí pé kí kábíyèsí jọ kóun máa san owó yẹn instead tóun máa fi lọ sí ẹ̀wọ̀n pé kí kábíyèsí máa yẹ kóun ṣẹ̀wọ̀n 5 years tóun á wá 20 million. Ó ní ìrètí kí kábíyèsí jẹ́ kóun yìí wà láàfin títí time tó máa fi rí 20 million yẹn tó ṣe ló máa mọ̀. So kábíyèsí ní láyé kó máa kúrò láàfin kó lọ wá owó yẹn lọ́nà kọ̀nà. Wọ́n ló fẹ́ bẹ kábíyèsí pa. Wọ́n ní kábíyèsí wá sọ fún pé gbogbo ìgbà tóun ń bẹ̀ jẹ́ ká lọ ṣe verification ká lọ ṣe gbogbo paternity ọmọ ẹ̀ onílá jẹ́ ká lọ ṣe DNA onílá jẹ́ ká lọ ṣe ṣìṣìrán ká sì ẹ̀ ṣe ní òkú òru ká ṣe ní tùbínùbí pé léyìí ò ní bọ́ sí gbogbo kò sẹ́nìbọ̀dì tó máa gbọ́ ohùn wa pápátá ìtìjú yẹn ó kàn máa ní láàárín àwùjọ pé ṣùgbọ́n ìtìjú eléyìí ti ká gbogbo ayé pé díàfọ̀ òun ò gbà ẹ gbọ́ òun ò sì ẹ̀ gba ẹ̀bẹ̀ mọ́ olóhùn ò gba ẹ̀bẹ̀ wọn torí díàfọ̀ òun ti ṣe tán láti yọ̀ǹda ẹ ò bá àwọn orúkọ òun jẹ́ kó gbé ọmọ lọ fún ọlọ́mọ tó fi ń ṣe látijọ́ ẹ̀ tó lónìí gbọ́ òní gbà ó sì ẹ̀dá bẹ́ẹ̀. Ẹ̀yin èèyàn wọn ní ṣe ní wá dé ààfin ló bá bẹ̀rẹ̀ sí ní ké ló ní yọ̀bọ̀yọ̀bọ̀ tó kúnlẹ̀ fún Naomi gẹ́gẹ́ bá ṣe gbọ́ ò lẹ́jẹ́rìí wọ́n ló kúnlẹ̀ pé ní Naomi jọ wọ́n ló bàrà jẹ́ ó fún yọ̀bọ̀ pé kí Naomi jọ kó bá wọn bẹ kábíyèsí kó bá wọn bẹ ká kóhun yìí jẹ́ dúró sí ààfin náà títí tó máa fi rí 20 million yẹn tó máa san. Wọ́n ní Naomi ní kí n tòun ewé rẹ̀ ní kó máa kúnlẹ̀ fún òun èmi àti ẹ ò lẹ́jọ́ ṣe bí wà tí kábíyèsí ló lẹ́jọ́ ewé rẹ̀ ní tèmi tó bá nìyẹn ó ṣe ń gúnlẹ̀ fún Naomi ní pé kí Naomi jọ pé òun gan ti ṣe Naomi lóní rẹpẹtẹ
láti bà ni lórúkọ jẹ́. Òun tún bà orúkọ ọmọ Naomi jẹ́. Òun tún ṣe pé ọmọ Naomi ò kì í ṣe crown prince, pé ọmọ tòun pé àti gbogbo èébú gbogbo àwọn oríṣiríṣi ìwà tóun ti hù sí Naomi. Pé torí ẹ̀ lòun ṣe tún bẹ̀bẹ̀ kí Naomi jọ̀ọ́ kó dáríjì òun. Òun ti ṣetán láti fi gbogbo ara balẹ̀ fún Naomi. Òun ṣetán láti respect Naomi. Kí Naomi máa gbé adé lọ, kó máa ṣe gbogbo ẹ̀ lọ pé ṣùgbọ́n kóun lálàáfíà. Wọ́n ní so Ashley bẹ̀ Naomi. Wọ́n ní disgrace yẹn ti pọ̀ jù, àbùkù yẹn pọ̀ jù. Wọ́n ní kì yóò ṣe kékeré. Ó ti ẹ̀ dá bẹ́ẹ̀ o, bó ṣe yẹ kó rí nìyẹn. Ṣebí wọ́n sọ fún wọn, wọ́n ní tí ìlú bá ti ń le lálejò, tó bá ń dún ládùn jù, bó ṣe tán láti yà. Ǹjẹ́ kò wá tán fún Ashley? Ẹ wo disgrace, public disgrace tó ṣe kóòtù. Ó ní kíní kan pé òun mọ̀. Ó ṣe bí wọ́n ló mú kábíyèsí lọ sí kóòtù. Wọ́n lòun ló mú kábíyèsí lọ sí kóòtù tó lọ sùn kábíyèsí pé kábíyèsí ò gbọ́mọ lọ́hùn. Ọmọ kábíyèsí rẹ̀ ni ó dẹ̀ fi gbogbo wíìlì tòun ọmọ òun ó wílẹ̀ fún Tádéníkàwò. Ọmọ tòun kọ́ pé ó ní ọmọ tòun wá useless pé òun ò ní gbà ló ṣe mú kábíyèsí lọ sí kóòtù. Ó dé kábíyèsí àṣé kìí ṣe gbogbo ẹ̀ tó kọ́kọ́ dé tó kọ́kọ́ múyàn lọ sí station ni ó máa ń gbẹ̀yìn ní station. Àṣé ẹni tán lọ fi ẹni tán fi ẹjọ́ lọ sùn, ẹni tán fẹjọ́ lọ sùn kó múyàn lọ sí station. Àṣé òun gangan òun tó lọ fẹjọ́ yàn sùn, òun gangan ni wọ́n detain. Ẹni tó dẹ̀ mú lọ kẹ̀dẹ̀ ìyẹn wọ́n béèlì yẹn. Òun lọ̀rọ̀ Ashley àti kábíyèsí. Wọ́n ló ti ta pẹrẹpẹ tó lọ sọ fún wọn pé kábíyèsí gbogbo ohun ìní òun àtọmọ òun kábíyèsí lọ wílẹ̀ fún Tádéníkàwò. Ìyàwó tó dẹ̀ lọ fẹ́ tó bímọ fún kábíyèsí tí kábíyèsí wíìlì gbogbo nǹkan fún pé ìyẹn ìsànà husband snatcher ìkòkò bàbá àṣàsùn pé àwọn gangan ni ìyàwó kò gba ọmọ lọ́wọ́ àwọn. Pátìgbà tí kábíyèsí ti mú obìnrin yẹn wọlé, òun ni wàhálà ti dé. Wọ́n fi pé ẹjọ́ nìkan náà ṣe é rò. Wọ́n mọ̀ pé evidence, wọ́n ní gbogbo evidence pátápátá ní kábíyèsí tó múlẹ̀ ní kóòtù. Pé Ashley ò mú ṣé ń gbá pépà lásán, wọ́n ní kò mú nǹkan kan dání. Wọ́n wá sọ pé wọ́n ti sentence sí 5 years imprisonment pé kó lọ san owó ìbanilórúkọ jẹ́ 20 million. Òun náà wà ní òun ló ti ẹ̀dá. Wọ́n ní Naomi ní kí n tó lọ́ba kábíyèsí ṣe fẹ́ jẹ́ ẹ̀yin méjì lẹ́jọ́ kí n tó ẹ̀rí gbàdúrà àfihàn. Wọ́n ròyìn wọ́n ní àfihàn ti di fáyàfáyà sí. Wọ́n ní ìdúró sí ìbẹ̀rù sí ẹ̀rí pé ṣe ni Naomi. A sọ pé Naomi ló máa lékè. Ó di dandan. Ẹni tí ó ń bá Ọlọ́run ṣé èèyàn ń bá Ọlọ́run ṣòwò kó pàdánù ni. Èṣù nìkan náà bá ṣòwò tó èṣù máa fi wọn tó máa fojú wọn gbolẹ̀ tó máa fẹnu wọn gbolẹ̀. Kílẹ̀ ń fi Ọlọ́run pè. To God be the glory. We thank God for that. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé èṣù ti pòfo òun àtàwọn ọmọ ogun ẹ̀. Ẹ̀yin èèyàn wa ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ kú ìtẹ́tísí. Bẹ́ẹ̀ ni ẹ bá wa share, ẹ bá wa like, ẹ bá wa fi tó kù sí comment section. Etí ire lẹ́fì máa gbóhùn wa lágbára Kristi. Ẹ̀yin la máa bá àwa lọ́wọ́ máa wá lórúkọ Jésù Olúwa. Àbólọ́ àdájú lórí wa. Jésù Olúwa wa. Ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi subscribe. Àánú Ọlọ́run á wà pẹ̀lú wa. Jésù Olúwa wa. Amen.